ẹ bá mi wá ewé sáwéré pèpè táwọn kan máa ń pè ní ata ọ̀dẹ̀ àbí ìta ọ̀dẹ̀. Ẹ gẹ́ẹ̀tì ewé ọ̀mùdún igi òrìrì, ọ̀mùdún igi òrìrì. Ẹ gẹ́ẹ̀tì garlic àti ginger, ìyèré, kànáfùrù, egbò ìnábírí. Ẹ máa gún gbogbo nǹkan wọ̀nyí lágùn mu. Ẹ sọ di powder, tó bá tutù ẹ sá síbòjì kó gbẹ, kẹ́ sọ di powder. Ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́. Iṣẹ́ wo ló ń ṣiṣẹ́ fún infection fún obìnrin, kóbìnrin wà kójú ara sáré máa yún, kí nǹkan funfun tí ò necessary kó máa jáde lójú ara obìnrin, kó máa rùn. Àtọkùnrin náà the same thing, period ẹ̀ wá dáadáa lóbìnrin, period ẹ̀ ń dọ̀tí ó ń ṣe àwọn infection lóríṣiríṣi tẹ́rọ á fojú kékeré yẹn kì í jẹ́ kóbìnrin conceive ní kíákíá, kò ní jẹ́ kóbìnrin tètè lóyún. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ kó dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò yìí délẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. Àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ ń gbádùn ètò wa, ẹ bá wa dá sí ètò masjid tá ń ṣe lọ́wọ́, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, ẹ gẹ́ẹ̀tì special powder yìí, ó lágbára púpọ̀ jù, halal powder ni. Bẹ́ẹ̀ ni, kì í ṣoṣólẹ̀, kì í ṣẹ̀yọnu ayé, kì í ṣẹ̀bẹ̀ àgbà o. O bẹ́ anybody o, halal powder ni tó pé máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́, wọ́n máa rí nǹkan ṣe dáadáa bí sílẹ̀ láì tààlà. Àdúrà yẹn àgbà ẹ gbìyànjú ẹ get memory booster. Bẹ́ẹ̀ ni, ìsọ̀yè, ìlẹ́àm fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nínú. Ẹ get transformer 1100 power fún ọkùnrin tó ní weak erection, quick ejaculation, low sperm count àtàwọn bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tọkùnrin yẹn bá fẹ́ kó confam, tó fẹ́ kíṣẹ́ yẹn pé dáadáa láti lè máa ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀, kó get miracle leaves, caterpillar àti transformer, kó get mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bí sínú láì tààlà. Ẹ get caterpillar fún obìnrin àtọkùnrin tí wọ́n wojú Ọlọ́run ọba fọ́mọ, obìnrin tó ní hormonal imbalance tá a mọ̀ sí sọmúroro àti ẹ̀dà táwọn sí sperm leakage àtàwọn infection. Ẹ get caterpillar, ó wà effective gidi, egbògi tó dáa ni. Ẹ get miracle leaves, ewé ọ̀tọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m láfi preserve senna leaf. Bẹ́ẹ̀ ni látọ̀dọ̀ anábì Muhammad tó ránábì títí wa ò ní sọ̀rọ̀ ìfẹ́ ẹnu láyé àti kò ánilẹ̀ hawa, gbogbo nǹkan táwọn bá sọ Ọlọ́run ọba ló sọ fún. Ẹ get miracle leaves, sí ọfà tó ti pẹ́ lára, ń forí kókó alátakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun. Ikú nìkan ni miracle leaves yóò lè wò, lágbára púpọ̀ jù òun àti all in one prevention ni, treatment ni, cure ni. Cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńlá both natural and spiritual, ó wà effective gidi ẹ ti rí, ó wà halal, ó dẹ̀ gba láàbù kọjá, ó wà scientific approved. Is powder, ọmọdé lè lo, àgbàlagbà lè lo, ẹ ti rí báyìí, ó wà sealed. All our products made in India, packed in South Africa, ó wà effective gidi. Ẹ get bulldozer melt fibroid la mọ̀ sí oyún ìju, bẹ́ẹ̀ ni àti blockage tube. So fún obìnrin, ẹ get bulldozer, ẹ get black seed oil, black seed powder àti virgin olive oil. Èyí tí rúkẹ́ àti wà ń bẹ̀ náà ó wà. Tẹ́ bá dẹ̀ fẹ́ ra natural báyìí náà ó wà. Torí àwọn nǹkan wọ̀nyí first aid ni, kò ṣe má nílé. Òun láti ní seitun tá a mọ̀ sí virgin olive oil, àwa mùsùlùmí la ní. Ẹ lọ wo Suratu Tini. Ẹ get black seed powder àti black seed oil, ó wà effective gidi bí sí ní láì tààlà. Ọlọ́run gbàdúrà wa. Àwa ní àwọn special package tọ́rọ̀ bá gbẹnu tán tágbára product ò fẹ́ ká, aláwọn special package tá a máa ń ṣe. Àwọn special package yìí bóyá wọ́n mú nǹkan ọmọkùnrin wọ́n ń lò ní evil world, aláwọn special package tá a máa ṣe. Obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ, wọ́n gbé nǹkan sínú ovary ẹ̀, wọ́n gbé nǹkan sínú uterus ẹ̀, inú ovary, inú uterus, ó ti yẹ yín sí bọ́kọ̀ ẹ ṣe ń da kinní síbẹ̀, ó ń wálẹ̀ padà. Mo ti sọ fún yín pé méjì lẹ̀dà. Too much of miscarriage, you can find it in spiritual world. So wọ́n máa fi gbogbo nǹkan wọ̀nyí náà wọ́n máa fi ń ṣèyàn. So ètò ọmọ ó need the guidance. Ẹni tó bá fẹ́ ṣàbíamọ yóò wo nǹkan jẹ, you need the guidance, you need somebody to guide you. So aláwọn package fún ẹni tó ní diabetics tó fẹ́ kó kúrò nínú system òun ní àárín a month, a ní package fún. Tó bá ti jẹ́ pé kò jogún ẹ̀, tó bá jogún ẹ̀ a máa fi product wa yẹn maintain ẹ̀ lọ. Àwọn tó kó dédé ṣẹ́yọ sínú life ẹni bí sí ní láì tààlà yóò kúrò nínú system ẹ̀. Àtoríṣiríṣi àwọn ìpèníjà wà lóyìnbó bí aláìsí, ó ń fa kò tó ra wọn, àwọn ẹ̀mí òkùnkùn ń dá láàmú, àlùjọ̀nnú ń dá láàmú, ẹ̀hún làlákàlà, oríṣiríṣi ìjákulẹ̀ ń báyàn. Ètò àdúrà wà tó legit, ètò sàárà wà tó legit, ètò àwẹ̀ wà tó legit, àtàwọn halal powder tá a máa ṣe tó jẹ́ special powder tá a máa ṣe fún yàn láti bọ́ lọ́wọ́ ayé. Torí Ọlọ́run ọba ló ń control ayé. Wa man yudabbiru al-amra fasayaquluna Allah. Ẹ share program yìí káwọn èèyàn jẹ àǹfààní. Ogun infection la kọyín láàárọ̀ yìí, ọmọdé lè ọkùnrin lè lò, ọkọ ìyàwó lè lò, ìyàwó lè lò láti lè ti conceive. Torí ọkùnrin tó bá ní infection náà kò ní produce nǹkan, kò ní produce nǹkan tó wà okay o.
so the same thing náà ni obìnrin so couples lè lò ẹ̀dẹ̀ lè dá lò lọ́tọ̀ọ̀tọ̀ bí sínú láì tààlà ọlọ́run àgbàdo àyín iná lè zátàlì láì jẹ́míà gbogbo agbára ọlọ́run ọba lónìí má sálámù wáyé lálẹ́ kọ́ yìí.